أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí àlàáfíà ìkí ọlọ́run àánú ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé a kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a ti ń wò wá èyí tí a fi bára wa sọ̀rọ̀ ọlọ́run láti iléeṣẹ́ wa Kiblatain Travels and Tour TV yóò mọ̀ dá lórí ẹ̀kọ́ ìbálòpọ̀ nínú ẹ̀sìn Islam lọ́pọ̀lọpọ̀ gbà bí òjíṣẹ́ ọlọ́run pàápàá jùlọ àáfà àbí oníwàásí tó bá sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ayé ó bẹ̀rẹ̀ sí ní lanu pé àáfà bẹ́ẹ̀ sì ni ọlọ́run sọ fún wa nínú ayal Qur'an wípé ma farratna fil kitabi min shay'in ọlọ́run ní kò sí kinní kan tá a dá sí nínú al-Qur'an bá a ti sọ̀rọ̀ nípa bóòlẹ́ ti lọ́run bẹ́ẹ̀ náà la sọ̀rọ̀ nípa bóòlẹ́ ti gbé ayé a sọ̀rọ̀ nípa kílẹ̀ wọ̀ a sọ̀rọ̀ nípa kílẹ̀ jẹ a sọ̀rọ̀ nípa ibi tẹ́ ẹ gbé a sọ̀rọ̀ nípa bóòlẹ́ ti ṣe láàrin ara yín àti ọkọ àti aya bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò ń túmọ̀ yìí pé Islam dá sí gbogbo nǹkan àyàfi tó bá wù wá fúnra lára wa tá fẹ́ yọ ẹ̀sìn kúrò ní ibẹ̀ nítorí pé ẹ̀sìn ò dá sọ̀hún kó wá fi ayé lẹ̀ òun ni wọ́n fi ń pe Islam ní dinul amel ẹ̀sìn iṣẹ́ tó kọ́ wa ní bó láti máa ṣiṣẹ́ láyé tá à nìkan ìbínú ọlọ́run tá a dẹ̀ máa pàdé ẹ̀san rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ń bá wọn sàábẹ̀ rẹ̀ sọ̀rọ̀ níjọ́ kan ó ní ǹjẹ́ ẹ mọ̀ yí pé bí ọkùnrin bá da omi rẹ̀ síbi tó yẹ kó dà á sí ǹjẹ́ ẹ mọ̀ yí pé ọkùnrin yóò tún mọ̀ gba ládá lọ́dọ̀ ọlọ́run àwọn sàábẹ̀ wa ní ládá kí là á gbà lórí pé à ń báyàwó wa ní àjọṣepọ̀ anábì níbẹ̀ ni tẹ́ ẹ bá da omi yẹn síbi tó yẹ kẹ́ ẹ dà á sí ẹ jìyà lọ́dọ̀ ọlọ́run ní tó bá mú yín jìyà wípé ẹ da omi yẹn síbi tó yẹ kẹ́ ẹ dà á sí tẹ́ ẹ bá dà á síbi tó yẹ kẹ́ ẹ dà á sí náà ẹ pàdé ẹ̀san lọ́dọ̀ ọlọ́run eléyìí túmọ̀ wípé èèyàn lè ní sẹ́ẹ̀sì kó tutù gba ládá lọ́dọ̀ ọlọ́run èèyàn lè bá obìnrin ẹ̀ ní nǹkan lò pọ̀ tọ́lọ́run ó sì fi àtà rẹ̀ tó sọ pé lágbájá ṣiṣẹ́ dáadáa ó máa wò pé mi ò kírun mi ò gbàwẹ̀ mi ò lọ hajj mi ò ṣe umra bẹ́ẹ̀ sì ni iṣẹ́ dáadáa ò mọ lórí ibẹ̀ òun lára iṣẹ́ dáadáa náà ni ká ra oúnjẹ sí ìyàwó wa ká ra oúnjẹ sí obìnrin wa lẹ́nu bákan náà ká ra aṣọ sí lọ́rùn bákan náà ká fún ní mímu bákan náà ká mọ̀jì ó láàkì owó ká mọ̀jì ó láàkì àwa náà ká mọ̀jì ó láàkì attention tá bá ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni o mọ ethics ẹ̀ nínú ethics ìbálòpọ̀ náà ni wípé ká gbìyànjú ká ti Ọlọ́run síwájú ọ̀pọ̀lọpọ̀ gba aláwa ọkùnrin máa ń ṣe àṣìṣe wo la máa ń ṣe òun náà ni wípé tẹ́lẹ̀ ń bá wà ní ojú ọ̀nà pẹ̀lú obìnrin wọn àtobìnrin yẹn lè máa bára wọn ní rough sex bó tiẹ̀ jẹ́ wípé ìbálòpọ̀ tí ń bá a lò pọ̀ náà gan Islam ní kọ́mẹ́ǹtì lórí ẹ̀ àmọ́ ní tèmi fẹ́ sọ ń bẹ̀ náà ni wípé obìnrin rẹ tó o mọ̀ wípé o fẹ́ gbé sílé àbí obìnrin tó o ṣẹ̀ṣẹ̀ gbé sílé tó o wá ń fi àgbo tó ń fi kẹ́míkà tó o fi ń bá a lò pọ̀ tó o bá lè padà lo nǹkan yẹn mọ́ obìnrin yẹn ó ti tàn án lẹ̀ ó dẹ̀ ti jí ó dẹ̀ ti háì rẹ̀ tágbára rẹ̀ ò bá gbé e mọ́ obìnrin yẹn máa wò ta ló fi jẹ́ pé tí ẹ̀ bá kọ́kọ́ fẹ́ bá obìnrin ní nǹkan lò pọ̀ kó bá a lò pọ̀ pẹ̀lú agbára tọ́lọ́run bá fún un obìnrin yẹn ó lè mọ̀ pé agbára rẹ̀ ló ti lò yìí ẹ̀kànkan ni kí àgbo mọ wá ẹ̀kànkan ni kí kẹ́míkà tẹ́ bá fẹ́ pòpọ̀ kó mọ wá kó mọ̀ jẹ́ pé àkọ́kọ́ ìbálòpọ̀ tó kọ́kọ́ bá lò pọ̀ kẹ́míkà ni àkọ́kọ́ ìbálòpọ̀ tó kọ́kọ́ bá lò pọ̀ àgbo ni tó o bá lo àgbo yẹn níjọ́ míì tó bá bá ní nǹkan lò pọ̀ kò ní gbádùn rẹ̀ wọ́n wà lára tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò fi gbádùn marriage ẹ̀ nítorí pé ó ti háì mítà ìyàwó rẹ̀ kò wá padà kò lè meet up mọ́ agbára ò gbé mọ́ ẹ̀mí rẹ̀ ò gbé mọ́ àgbo tí ń rà kó rágbó rà mọ́ Islam ò tako kí ọkùnrin lo nǹkan láti fi gain energy tí ò bá ti sí nǹkan haram níbẹ̀ àmọ́ energy tó fẹ́ gain yẹn mọ́ gbàgbé pé obìnrin dà gẹ́gẹ́ bí ọkọ ni tó jẹ́ pé tó bá háì rẹ̀ tó bá ṣe háì rẹ̀ tó bẹ́ẹ̀ lẹ́mí rẹ̀ ṣe wà nù danger kò sí nǹkan kan tí yóò ṣe obìnrin yẹn ìwọ ni ẹ̀mí rẹ̀ lọ bí parun mọ́ wàá háì rẹ̀ débi tí agbára rẹ̀ ò ní ká bá a lò pọ̀ níwọ̀n agbára tó ní lẹ́ẹ̀kankan ó mọ̀ á lo nǹkan tó bá fẹ́ lò ó mọ̀ á lò jẹ́ kó mọ̀ yí pé ibi tágbára mi mọ̀ rèé àmọ́jọ́ àkọ́kọ́ ó lò nǹkan ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ó lò nǹkan ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ó lò nǹkan ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ó lò nǹkan tó bá dijú ẹlẹ́ẹ̀karùn tó bá lò nǹkan kan fi bá a lò pọ̀ kò ní gbádùn rẹ̀ bẹ́ẹ̀ sì ni agbára tiẹ̀ gangan ló yẹ kó o fi hàn kì í ṣe agbára kẹ́míkà kì í ṣe agbára àgbo tó bá ti fi àgbo bẹ̀rẹ̀ fún kò ní gbádùn rẹ̀ láyé àfìgbà tó bá tó lo àgbo yẹn òun wo obìnrin bẹ́ẹ̀ ni ó máa lọ ra àgbo wálé fọkọ rẹ̀ pé ọkọ mi àgbo yín tẹ́ ẹ rà mọ́ òun rèé ẹgbà ọkọ máa rò pé ṣé mo wà lágbára ní ẹ mọ̀ wọ́rí alẹ́ ẹgbà àgbo ẹ lo àgbo ibi tágbára yín wà nù ló fi jẹ́ pé nínú ẹ̀kọ́ ìbálòpọ̀ ni pé bẹ̀rẹ̀ rẹ̀ ní díẹ̀
díẹ̀ tó bá ti ń háì rẹ̀ kó tún mọ́ dá padà tó bá ti ń háì rẹ̀ kó tún mọ́ dá padà má fi gbogbo gbà háì rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi tó wà addicted to sex ọkọ rẹ̀ ló bàjẹ́ kó tó gbé wọlé àbígbà tó gbé wọlé tán láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò padà wá ráyè àárọ̀ àtọ̀sán àtàlẹ́ mọ́ obìnrin wá ń wò ta. Tó o bá ráyè àti ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ òun ṣe láàárọ̀ nìkan nítorí ijọ́ tó o bá ní sílé lọ́sàn-án àtàlẹ́ tó o bá ráyè àti ṣe fún ní òru lẹ́ẹ̀márùn-ún ṣe lẹ́ẹ̀mẹ́ta ṣe lẹ́ẹ̀mejì nítorí ijọ́ tó o bá ní ráyè rẹ̀ níjọ́ tó bá wá rí pé o ráyè tán yẹn wọ́n wá fún un jẹ tán pé mo tún lè lọ tán o. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti ṣe mistake gan níbi ọ̀rọ̀ bálòpọ̀ yẹn yóò lérò pé bí ọ̀rọ̀ àwùjọ bíi láì nìkan kọ́ ọ̀rọ̀ tá à ń sọ fún wa ń bẹ̀ ni pé ṣé níwọ̀nba tágbára rẹ bá lè gbé e mọ́ tí obìnrin dórí speed tán kó wá yẹ̀yìn padà ó dàbí ẹni tó yíná sí ọkọ̀ tán ni ọkọ̀ wa bẹ̀rẹ̀ sí ní sáré lọ ó wá káwọ́ kò nídìí sí arìn ẹ mọ̀ pé ẹ̀mí rẹ̀ lọ́nu pé mọ́ tí débi tó jẹ́ pé agbára rẹ̀ ò ní gbé e mọ́ pé ẹ ṣe níwọ̀n tún wọ́n sì bákan náà rí tí a bá ń bára wa ní nǹkan lò pọ̀ ẹlòmíà máa gbáyàwó ẹ̀ létí ẹlòmíà máa ná kò yàtọ̀ sí domestic violence pé a máa ní ẹlòmíà níbẹ̀ ládùn mi wà ó dẹ̀ ẹlòmíà ní máa nà mí máa gbá mi lójú Islam ní làádọ́ rárá wà láàdì rárá ẹ má nira yín lára ẹ má gbà kí wọ́n ní yín lára èwo ni kò ní sex tán kí gbogbo ara mọ wá wọ ọ̀tọ̀ lójú abẹ́ tí ń wọ ọ̀tọ̀ tún ní gbogbo ẹ̀kẹ́ tí wọ́n gbá ọ̀tọ̀ ní gbogbo orí tí wọ́n gbá ó wá di láàrin ọ̀sẹ̀ kan ò lè ṣe nǹkan kan mọ́ ìwú sex bẹ́ẹ̀ Islam fẹ́ ká ní ó fẹ́ ká ní mọ̀ tá à ní sẹ́ẹ̀sì ìgbádùn tó jẹ́ pé tá bá ní tán báyìí àwọn méjì ó tún wọra wa á tún smile ìta bá ní tán tẹ́lẹ̀ àwọn méjì bá wọra wa báyìí gbá ó rẹ̀ mí gbogbo abẹ́ ń ta mí lẹ́yìn bíi wákàtí kan àbí ọjọ́ kan káyì tún padà síbi ojúṣe wa àmọ́ tá bá ti ní tán kódà odidi ọ̀sẹ̀ kan mi ò ní jáde kó lé mọ́ gbogbo àdúgbò wa mọ̀ pé ti ní sẹ́ẹ̀sì irú sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ Islam fẹ́ Islam wá fẹ́ sẹ́ẹ̀sì aláriwo lóòótọ́ mẹ́nu àdámọ́ ẹlòmíì jẹ́ pé yóò mọ̀ pariwo kò sí tó burú bí kéèyàn sọ̀rọ̀ o bá mọ̀ pé darling o bá pé sweet kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ tí Islam fẹ́ ni kó fi ariwo tiẹ̀ kó fi disturb lẹ́kejì tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ báyìí ariwo kàrámọ̀ rẹ tí wáyé pé kò ń ṣe pé kí ní ẹ̀rọ ló ń gbádùn tó bẹ́ẹ̀ ariwo kàrámọ̀ rẹ kẹ́pọ̀ ni àti ẹ̀wá gbọ́ obìnrin tí ń pariwo owó tó wà ní tọkùnrin tó wá ń dún bí mẹ́ẹ̀ lórí pé ó ń ṣe sex kí ni tọkùnrin ariwo Islam fẹ́ ariwo nítorí wípé àìfẹ́ náà ló fà tí Islam sọ pé tó kú bá kú ẹ má fa ariwo kó bá lọ́dọ̀ Ọlọ́run ariwo yẹn báyìí kì í ṣe lọ́dọ̀ Ọlọ́run nìkan ẹ má fi disturb ara lé ẹlòmínà ń bẹ tó yẹ pé òun náà ní tí ń bá tí ń rò ó ní tí ń bá tù ó ní tí ń bẹ lẹ́mìí tiẹ̀ ẹ má fa ariwo yín disturb ẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ náà wá ní pé tá a bá wá bára wa ní nǹkan lòpọ̀ tán ní tó bá ṣe láàrin wa àti ìyàwó rẹ̀ síkírìtì ni ọ̀rẹ́ rẹ̀ ò ní láti mọ irú sáùndì tí ìyàwó rẹ̀ máa ń fún ọ ọ̀rẹ́ rẹ̀ ò ní láti mọ irú stáì tó ń bá ìyàwó rẹ̀ ṣe ọ̀rẹ́ rẹ̀ ò ní láti mọ àsìkò tí wà àti ìyàwó rẹ̀ máa ń bára yín ní nǹkan lòpọ̀ kódà ọ̀rẹ́ rẹ̀ ò ní láti mọ ìgbà tẹ́ ẹ ti bára yín ní nǹkan lòpọ̀ pé inú oṣù ó wá pọ̀ fún obìnrin ó pọ̀ fáwọn ọkùnrin onífàájì náà o táwọn náà ó da ọ̀rọ̀ lẹ̀ nífàájì wọ́n máa sọ̀rọ̀ ìyàwó mi ó gbádùn kínní bó o ti sọ fún ojú rẹ̀ náà ti wá wà ń bẹ̀ tó bá ti wá wó ìyàwó rẹ̀ báyìí yóò mọ̀ wá imagine nítorí ìyàwó rẹ̀ gbádùn yẹn lára ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní wo obìnrin náà tẹ́nu orí òkè ń gbé jẹ́ ó wá ròyìn fáfá ó tún ròyìn abẹ́ ọkùnrin rẹ̀ láàárín àwọn ọ̀rẹ́ rẹ̀ ó wá júwe ẹ̀ débi pé àwọn yẹn wá ń rí vision rẹ̀ pé Islam ò fẹ́ wù nǹkan bẹ́ẹ̀ nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi kọ́ di fún wa wípé ẹ gbọ́dọ̀ dán wò àwọn nǹkan yìí ni ethics of sex díẹ̀ nínú ẹ̀ ni akàfọ́ra wa yìí kí Ọlọ́run bá Ta'ala kó jẹ́ kí ó ṣe wá láǹfààní láyé àti lálùkìyà gbogbo wa tá a wù tí ó bí Ọlọ́run nínú ọlọ́mọdé á wù ilé oníkálukú wa ọlọ́mọdé ó dàrú ọ̀rọ̀ tá a sọ tí inú ó bí Ọlọ́run ọlọ́mọdé á sọ Kiblatain Travels and Tour a wà fún yín ní gbogbo ògbà tẹ́ bá fẹ́ ṣe ìrìn àjò umrah àbí ẹ fẹ́ ṣe hajj pẹ̀lú wa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láláìsí pàǹkó ẹ̀mí sókè àmọ́ retí masha Allah subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sauty ọgbọ́n Kiblatain ló dá mi lójú tá ó bá lọ ńlá àjẹ́ àti umrah tá ò dúpẹ́. Kiblatain International eba. Love Santos, Lambalo.